A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ṣe àfihàn bí ilé-iṣẹ́ epo NNPC ṣe kọ $750 million tí ọlọ́rọ̀ oníṣòwò Aliko Dangote fi lọ NNPC láti ṣe àmójútó àwọn ilé-iṣẹ́ ìfọpo orílẹ̀-èdè. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni Ọbásanjọ́ ti ṣàlàyé wípé ọdún 2007 ni Dangote fi owó lọ NNPC láti ṣe àmójútó ibi ìfọpo ìlú Port Harcourt àti Kaduna, ṣùgbọ́n ní báyìí tí NNPC ti pẹ̀wọ̀dà di NNPCL, wọ́n kọ ìfilọ̀ yìí. Bẹ́ẹ̀ wọn kò ní agbára àti lè ṣe àmójútó rẹ̀ dáradára. Ọbásanjọ́ ní Aliko pẹ̀lú àwọn kan jọ dìmọ̀ pọ̀ láti san $750 million gẹ́gẹ́ bí PPP (Public-Private Partnership) láti fi ṣe àmójútó ilé-iṣẹ́ ìfọpo. Gẹ́gẹ́ bí àlàyé Ọbásanjọ́, ó ní ẹni gba ìṣèjọba lọ́wọ́ òun dá owó yìí padà, lòun bá padà lọ ọ̀dọ̀ ẹni gba ìṣèjọba lọ́wọ́ rẹ̀ láti lọ ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀, ló bá ní NNPC ní àwọn fẹ́ gba ìṣàkóso ibi ìfọpo, àwọn lè ṣe àbójútó rẹ̀. Lòun bá dá a lóhùn wípé ṣebí ìwọ mọ̀ wípé wọn kò lè ṣe àmójútó rẹ̀. Àìpẹ́ yìí ni Ọbásanjọ́ ní òun gbọ́ wípé ó lé ní bílíọ̀nù $7 tí wọ́n ti ná dànù sórí àwọn ilé-iṣẹ́ ìfọpo wọ̀nyí, síbẹ̀síbẹ̀ wọn kò ṣiṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti fi ìgbàgbọ́ rẹ̀ hàn nínú Ọlọ́run láti bá a wó àwọn ọ̀tá ìpínlẹ̀ pẹ̀lú àwọn ará wọn palẹ̀ pátápátá. Fubara sọ èyí níbi ẹ̀sìn ìṣọ́òru mójúmọ́ ọdún tuntun Crossover Night tí ó wáyé ní ìjọ St. Paul's Anglican Church ní ìlú Opobo, ìjọba ìbílẹ̀ Opobo sí Nkoro. Fubara dá orin sílẹ̀ tí àwọn ará rẹ̀ nínú Olúwa sì bá gbé bí ó ti ń kọ: At the mention of your name, every knee shall bow. At the mention of your name, every tongue confess. Fubara ní àwọn ọ̀rọ̀ inú orin yìí kì í ṣe lásán, ó ṣe ìtanijí láti ní ìgbàgbọ́ nínú Olúwa. Òun nìkan ni ó lè múni borí gbogbo ìṣòro nínú ọdún tuntun. Bíṣọ̀bù ìjọ Anglican Diocese of Niger Delta, Dr. Emmanuel Okojaja, tí ó darí ìsìn ṣe ìrántí ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà tí gómìnà kojú nínú ọdún 2024 ṣùgbọ́n tí wọn kò borí. Arákùnrin wa Okojaja sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Olúwa ti wà ní orin. Olúwa ti fún wọn ní orin tuntun, orin ìṣẹ́gun fún àwọn tí ó bá mọ rírì oore rẹ̀ nínú ayé wọn, bí ó ti gbà wọ́n ní ìyànjú wípé kí wọ́n di òpó Ọlọ́run mú nínú ọdún tuntun, nítorí Ọlọ́run náà yóò gba àwọn tirẹ̀ kalẹ̀ lọ́wọ́ ìjákulẹ̀ kí wọ́n sì máa gbé ìgbé ayé ìṣẹ́gun. Ó wá gbàdúrà fún àlàáfíà, ìrẹ́pọ̀, ìlọsíwájú àti ìdàgbàsókè oníkánmọ́kánmọ́ fún ìpínlẹ̀. Lára àwọn tí ó darapọ̀ mọ́ gómìnà fún ìsìn láti rí agbẹnusọ ilé ìgbìmọ̀ Victor Okojombo, olórí òṣìṣẹ́ ní ilé ìjọba Edison Iye àti àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Reverend Father kan ní ìjọ Àgùdà ni a gbọ́ wípé ó ń yìnbọn pa ọmọdékùnrin kan nítorí ó ń yin knockout nínú ọgbà ilé ìjọsìn. Ìṣẹ̀lẹ̀ tí ó wáyé níbi ìsìn ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2025 ní Amaimo, ìjọba ìbílẹ̀ Ìkedure, ìpínlẹ̀ Imo ni ó ti dá awuyewuye sílẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Bẹ́ẹ̀ akọ̀ròyìn kò tíì lè fìdí orúkọ afẹ̀sùnkàn tàbí ẹ̀ka ìjọ rẹ̀ múlẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni wọ́n ti ṣe àfihàn rẹ̀ pẹ̀lú orúkọ For the Love of Anambra lánàá Ọjọ́rú, bí wọ́n ti ròyìn wípé olóògbé ṣe yin Banga ní ẹni ọ̀wọ̀ tí ẹnikẹ́ni kò mọ orúkọ rẹ̀ nawọ́ gan ìbọn tí ó sì yìn sí i. Èyí ti sọ gbogbo ìlú sínú ìkárísọ bí wọ́n ṣe ń béèrè fún ìdájọ́ òdodo. Nígbà tí akọ̀ròyìn kàn sí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Henry Okoye fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, bí ó ti ṣàlàyé wípé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti mọ gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ ìṣekúpa tí ó wáyé. Nígbà tí àwọn èrò orí ẹ̀rọ ayélujára ń fèsì, ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́
jẹ́ Malaki Chukwunyere Ugo fèsì wípé inú ẹ̀wọ̀n ni ẹni ọ̀wọ̀ yóò ti lo ìgbésí ayé rẹ̀ yòókù. Ẹlòmíràn Lichi kérora wípé báwo ni ìbọn ṣe dé ọwọ́ ẹni ọ̀wọ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní ẹnìkan tí ó pe ara rẹ̀ ní Ras Abufat ti sọ wípé bóyá wọ́n ti jí ẹni ọ̀wọ̀ yìí gbé rí ni ó ṣe rò wípé àwọn jagunlabí tún ti dé. Nígbà tí ó gbúròó ohun tí ó jọ ti ẹlẹ́gìrì, ẹni wèrè bá sì ti pàyà rẹ̀ rí, bó bá rí mẹkáníìkì á họ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì ti ké sí ọmọ Nàìjíríà kí wọ́n má fi ààyè gba ìdánwò tẹmptéṣọ̀nù tí ó lè yọrí sí ojúkòkòrò bí ó ti tẹnu mọ́ ìdí fún iṣẹ́ àṣekára àti ọmọlúwàbí. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ Moses Ọláfáre ni Ọọ̀ni ti ké sí ọmọ Nàìjíríà kí wọ́n fi ààyè gba iṣẹ́ àṣekára, títẹ̀lé ìlànà òfin láì hu ìwà ìmọtara-ẹni nìkan. Ó ní 2025 jẹ́ ọdún tí ó kún fún àfojúsùn fún ìdàgbàsókè àti àṣeyọrí lábẹ́ èròńgbà ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu fún ìgbé ayé ọ̀tun. Fún ìdí èyí, kí a ṣe àmúlò àǹfààní tí ọdún yìí yóò pèsè. Bákan náà ni Ọọ̀ni ké sí àwọn adarí ní ẹ̀ka òṣèlú, iṣẹ́ ìṣèjọba àti aládàáni kí wọ́n mú ìgbáyégbádùn ará ìlú àti òṣìṣẹ́ lọ́kùnkúndùn. Ó fi kún un wípé 2025 ṣèlérí láti yanjú ìṣòro tí orílẹ̀-èdè ń kojú láti oṣù mẹ́rìndínlógún sẹ́yìn. Ìrẹ́pọ̀ àti àṣekára ṣe pàtàkì láti ṣe àgbékalẹ̀ orílẹ̀-èdè tí yóò ṣe àṣeyọrí. Ọọ̀ni mọ rírì ìfarajìn ọmọ orílẹ̀-èdè bí ó ti fi ìgbàgbọ́ rẹ̀ hàn wípé sùúrù wọn yóò padà já sí rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.